lẹ́yìn awuyewuye tó ṣẹlẹ̀ níbi ayẹyẹ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọba Rashidi Adéwọ̀lú Àkànmú Ládọjà Àrùsà àkọ́kọ́. Lẹ́yìn awuyewuye tó ṣẹlẹ̀ níbẹ̀, ìgbésẹ̀ ńlá ó mà tún ti fẹ́ wáyé láàrin àwọn èèyàn pàtàkì àtàwọn ọ̀tọ̀kùlúùlú èèyàn ní ìlú Ìbàdàn láti tún apá kejì ayẹyẹ ìwúyè náà ṣe, pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ ṣe ayẹyẹ ìmọrírì àti ìdúpẹ́ ìtọ́pẹ́ ní Appreciation Day fún Ọba Ládọjà, tó sì jẹ́ pé ọgbọ́n ni wọ́n fẹ́ fi ṣe ọ̀rọ̀ ọ̀hún láti tún orúkọ ìlú Ìbàdàn ṣe nípa bá ṣe pé ọba orin èèyàn gbajúgbajà olórin fújì ní Akóredé Okuọlá, ẹni tí gbogbo ayé mọ̀ sí Saheed Òṣùpá tàbí Olúfìmọ̀ àkọ́kọ́ tàbí Mátàgbàmọ́lẹ̀, bá ṣe pé òun gan-an ni kó wá fi orin yí àwọn èèyàn sí láti lè tún orúkọ ìlú Ìbàdàn ṣe, èyí tí àwọn kan fẹ́ máa pò mẹ́rẹ̀ pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ níbi ọjọ́ ayẹyẹ ìwúyè Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ẹ rántí pé ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, the 26th of September 2025, ó ní Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ìlú màgbàdé, tó sì jẹ́ pé káàkiri gbogbo Nàìjíríà làwọn èèyàn pàtàkì láti jáde wáyé kábíyèsí sí, látòrí olórí oko orílẹ̀-èdè yìí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, bẹ́ẹ̀ làwọn gómìnà bíi gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà ìpínlẹ̀ Èkìtì àti gómìnà ìpínlẹ̀ Oǹdó làwọn náà wà níbẹ̀ láti yẹ Ọba Ládọjà sí, yàtọ̀ sí ọ̀pọ̀ àwọn ọba ńláńlá látòrí Aláàfin Ọ̀yọ́, Sultan ìlú Sókótó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn náà wà lórí ìjókòó láti yẹ kábíyèsí sí. Ṣùgbọ́n báyẹyẹ ọ̀hún bó ṣe dùn bó ṣe lárinrin, awuyewuye tó máa jáde níbẹ̀ òun ni bí olórin tó pè lọ́jọ́ náà èèyàn gbajúgbajà olórin fújì ilẹ̀ Ìbàdàn Alhaji Táyé Àkàdé Adébísí, ẹni tí ó gba yìí mọ̀ sí Táyé Currency, orin tó kọ níbẹ̀ èèyàn orin wèrè la fi ń wo wèrè, nítorí pé orin yìí òun gan ni ó fa ariwo tọ́pọ̀ èèyàn sì ń wò pé kí ló dé tí Táyé Currency tó ń kọrin orin bẹ́ẹ̀ níbi ayẹyẹ ńlá ọ̀hún. Ọ̀rọ̀ yìí ló máa jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ sí àwọn tí ó ṣagbátẹrù ayẹyẹ náà, ìyẹn àwọn alétò tí wọ́n ń pè ní planning committee, ìpè ládùúrú àwọn olórin ọmọ bíbí ìlú Ìbàdàn tó wà, kí ló dé tó jẹ́ pé Táyé Currency iná pè fún irú òde bẹ́ẹ̀. Ọ̀pọ̀ èèyàn ló wá ti ń sọ pé àwọn méjì inú olórin fújì ni ló lè kọrú orin ayẹyẹ ńlá bẹ́ẹ̀, ìyẹn Alhaji Saheed Òṣùpá àti Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Anífowóṣe Marshal àti gbogbo ayé mọ̀ sí K1 The Ultimate. Ṣùgbọ́n ìdí tí Saheed Òṣùpá tí ò fi kọrin bẹ̀ rárá òun ni bí kò ṣe sí ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ayẹyẹ ìwúyè náà. Ṣá ò ní báyìí pàkejì ayẹyẹ ìwúyè náà, ayẹyẹ ìmọrírì, ìyún ètò ìmọrírì tó pè ní Appreciation Day, iná ṣe pé tó sì jẹ́ pé ọjọ́ 7 nínú oṣù kẹwàá ọdún yìí, ìyún ọjọ́ ìṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tí ó ń bọ̀, ó ní ayẹyẹ náà yóò wáyé nínú gbọ̀ngàn Civic Center ní ìlú Ìbàdàn, tó sì jẹ́ pé Saheed Òṣùpá ni wọ́n pè láti tún orúkọ ìlú Ìbàdàn ṣe, tó ní yóò sì jẹ́ ìwúrí fún Ọba Ládọjà ní